adájọ́ sọ pé òun ò ní lè gbọ́ ẹjọ́ yìí tàbí tẹ̀síwájú lórí ẹjọ́ yìí fún ìdí tó ṣe pàtàkì sóhun nìkan tí ó sì ń lògùn òun sọ fẹ́ lómi lórí ẹjọ́ tuntun tàṣẹ mú ní ó lórí ẹjọ́ tuntun ti US imam àti dókítà Alfufu ó lóun ò ní lè tẹ̀síwájú lórí ẹjọ́ yìí. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Òní láti lọ ilé ẹjọ́ yìí tí a ní Dr. Alfufu pé wá àti US imam ìgbà láti dé báyìí bá a ṣe ń dín náà ni mo ní kí gbogbo ẹ̀yẹ lóòfẹ́ ta Ọlọ́run létí òun kí n tó yín létí ẹ̀ṣin mo dúpẹ́ pàdé tí mi o. èsì àbájáde tá a bá bọ̀ nílé ẹjọ́ lónìí nílé ẹjọ́ tuntun tọ́sẹ̀ pẹ̀ta Ọlọ́run sí òun la ní ká fi tó yín létí ẹ̀ṣin mo dúpẹ́ ẹ̀yẹ lóòfẹ́ ta Ọlọ́run ojú òní tí yín ojú òní tèmi náà wọ́n ìdìbò ẹ̀yìn tẹ̀mí tó wọ́n káàkiri ẹ̀gbẹ́ láyé ẹ̀yìn tẹ̀síwájú lóòfẹ́ ta Ọlọ́run náà tẹ̀dó ìta Ọlọ́run láì pé bí ó ṣe ń lọ tó ṣe ń bọ̀ òwú ìkẹ́kọ̀ọ́ gbúdọ̀ ṣe ojú òní tí ẹ̀yin náà ẹ̀ṣin mọ́ nínú yín lónìí nígbà tá a dé ilé ẹjọ́ wá sí tí ó ti nílùú Ìlọrin lórí ẹ̀sùn tuntun tí Dr. US imam Dr. Alfufu àti barrister US imam tó ṣe fi kàn mí láyàjọ́ ọ̀sẹ̀ tó kọjá èsì rẹ̀ mú ní kí n fún yín lónìí nígbà tí adélé ẹjọ́ nílé ẹjọ́ májísírèètì ti ń lọ ni bá a ṣe débẹ̀ àwòrán rárá a tẹ̀ ń béèrè lọ́wọ́ olùkọ́ tún olùkọ́ sí níbo láwọ̀ ilé ẹjọ́ tààrọ̀ yìí níbo la fẹ́ mórílé àwọn èèyàn ló wá sọ fún wa pé ilé ẹjọ́ iwájú ni ẹ̀wọ̀ bẹ̀ àtùpẹ̀lẹ̀ Olódùmarè nígbà táwọ̀ bẹ̀ àbá barrister US imam bẹ́ẹ̀ àdébẹ̀ àti adájọ́ àwọlé nígbà tí akádájọ́ ta wọlé adájọ́ sọ pé adájọ́ ń sọ nínú ìwé tó ń mú dání pé ẹjọ́ kan làwọn ṣe dání ṣùgbọ́n ẹjọ́ tiwa gan ló yẹ káwọn ó ti ṣe kódà àwọn dúró dè wá ni àtùpẹ̀lẹ̀ ògbó yín ṣùgbọ́n èsì àbájáde ni pé adájọ́ sọ pé ọ̀rọ̀ yìí ẹjọ́ yìí ó ti dé síwájú òun láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ló ti dé síwájú òun lòun ti ń wò ó lòun ti ń kà á ló ti yí òun yékéyéké láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó wá ní pẹ̀lú gbogbo tó ń kànú ẹjọ́ yìí àti tó ń wò àti tó ń wòye sí lórí ẹjọ́ yìí adájọ́ sọ pé fún ìdí tó ṣe pàtàkì sóhun nìkan adájọ́ ní fún ìdí tó ṣe pàtàkì sóhun nìkan tóun ò sì ní sọ fẹ́ nìkankan fún personal reason ni òun ìdílé pàtàkì tó ń sọ fẹ́ nìkan òun ò ní lè gbọ́ ẹjọ́ yìí tàbí tẹ̀síwájú lórí ẹjọ́ yìí fún ìdí tó ṣe pàtàkì sóhun nìkan tí ó sì ní lóògùn òun sọ fẹ́ lómi lórí ẹjọ́ tuntun tàṣẹ mú ní ó lórí ẹjọ́ tuntun ti US imam àti dókítà Alfufu ó lóun ò ní lè tẹ̀síwájú lórí ẹjọ́ yìí ó lóun àdẹ́jọ́ yìí padà sọ́dọ̀ àwọn tó fi ẹjọ́ yìí sí ọ̀dọ̀ òun pé kóun ò gbọ́ kóun ò dá ibi tó bá ti wá fi padà sọ́dọ̀ wọn tán àwọn ni wọ́n wà á tún dá padà sọ́dọ̀ ẹlòmíì tó bá wù wọ́n láti dá adájọ́ mi wọ́n gbé sọ́dọ̀ adájọ́ mi tó wù wọ́n láti dá ṣùgbọ́n adájọ́ ò sọ̀rí kankan tí ò fi lè dájọ́ náà ṣùgbọ́n ó sọ pé sí òun ẹ má gbé ìbàdàn dáadáa sí òun sí bóun ṣe ń ronú sí bí sí ihun tí wọn ò rí sí ẹjọ́ náà sí òun ló pé láàrin adájọ́ àti ẹjọ́ àti Olódùmarè adájọ́ lọ́mọdé tí kò lè fi dá ẹjọ́ náà tàbí ká pé ìdí tí ẹjọ́ náà ṣe lọ lọ́rùn láti sọ̀rọ̀ nípa rẹ̀ adájọ́ wa sọ pé òun ó dá ẹjọ́ òun padà sọ́dọ̀ àwọn tí wọ́n gbé ẹjọ́ òun sọ́dọ̀ òun láti yan adájọ́ mi láti dá èyí ni àbábọ̀ lórí ìgbẹ́jọ́ ti ilé ẹjọ́ májísírèètì ti ìlú Ìlọrin lónìí kálípẹ́lẹ́ Olódùmarè kálípẹ́lẹ́ ọ̀fà kò rọrùn fún wa ká lọ kábọ̀ ká má jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri gbogbo àgbàlá ayé ká má jẹ́ kójú yín kétí yín ó gbọ́ èyí tí a mú bọ̀ láti lọ ni ẹ̀ka rò pé ajágbé sọ̀rọ̀ kò nílò ká máa sọ fún gbogbo ayé nígbà tí gbogbo ẹ̀yin aráyé náà ń bá wa bọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ń bá wa bọ̀ kò rọrùn fún wa láti sọ pé ká má jẹ́ kétí yín ó di sí ti ń lọ ṣùgbọ́n nípa ìgbẹ́jọ́ tòní tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin lórí ọ̀rọ̀ Ta Lọ́lọ́hun lórí ẹjọ́ tuntun tó ń sẹ́mu wá fún Ta Lọ́lọ́hun ẹjọ́ tí US imam àti dókítà Alfufu tí wọ́n pè fún Ta Lọ́lọ́hun lórí ẹjọ́ tó pè ìyàbọ̀ rẹ̀ ní mò ń jábọ̀ rẹ̀ fún yín tí dókítà Alfufu tí wọ́n pè àti US imam tán pè tán fi gbé òòṣàtọ́lá tí ó ń jẹ́ ìṣẹ̀ṣe làgbà àti abdulrasisi adégbọlá tí ayé mọ̀ sí Ta Lọ́lọ́hun òun ni mò ń jábọ̀ fún yín ṣùgbọ́n nígbà tí adélé ẹjọ́ kí n sọ̀rọ̀ díẹ̀ síwájú sí káwọn fi mọ bí ẹjọ́ ṣe rí
ohun tó ara àwọn tó ṣẹlẹ̀ náà ni wípé a rí i pé wọ́n mọ̀ pé complainant méjì ni wọ́n kí n sọ ní èbò kúlẹ̀ bá ìfìyàwó yẹn defendant náà méjì ni wọ́n olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ kí n sọ lébò kúlẹ̀ bá ìyàwó yẹn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ó ti ń pọ̀ jù lọ tiẹ̀ lómi complainant méjì ni wọ́n complainant aláwọ̀kọ́ ni barrister US imam complainant ẹlẹ́ẹ̀kejì ni Dr. Alfulani defendant aláwọ̀kọ́ ni ìṣẹ̀ṣe làgbà Ògùdìṣàtọ́lá defendant ẹlẹ́ẹ̀kejì ni Adégbọlá Àṣìṣì Talọ́lọ́ èyí yẹn ni ṣùgbọ́n a tún wá rí i pé complainant aláwọ̀kọ́ tí a mọ̀ sí complainant ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kọ́ ni Dr. US imam barrister US imam ni complainant aláwọ̀kọ́ complainant ẹlẹ́ẹ̀kejì ni dókítà Alfufu a wá rí i pé complainant ẹlẹ́ẹ̀kejì kò wá lẹ́yìn tá a mọ̀ sí Dr. Alfufu wọn ò wá sílé ẹjọ́ tí adájọ́ sì ń béèrè pé kí ló dé tí complainant ẹlẹ́ẹ̀kejì ò ṣe wá èyí tá a mọ̀ sí Alfufu complainant náà kó wá sọ fún adájọ́ pé àwọn ò mọ ìdí tí wọn ò ṣe wá pé ó ṣe kí wọn ò ráyè ni èyí ló mú adájọ́ bèèrè lọ́wọ́ tèmi náà pé defendant aláwọ̀kọ́ ń kọ́ níkẹ́ kó tí defendant aláwọ̀kọ́ náà wà tèmi náà sì ń fèsì pé tí adájọ́ sọ fún mi pé defendant aláwọ̀kọ́ sẹ́mi ni mo wá sojú rẹ ní tí mo ní rọ́ o defendant aláwọ̀kọ́ tí wọ́n pè lẹ́jọ́ gẹ́gẹ́ bọ́ ẹ sọ sínú ìwé tán ìpẹ́jọ́ pé ìlú etí lílo wà tẹ́mi ò sì mọ̀ tí ní àjọṣepọ̀ kankan tó jásepọ̀ ọkọ̀ àbí ti gbangba pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n etí èmi náà rí pé ìṣẹ̀ṣe làgbà lórúkọ tó ń jẹ́ mo sì mọ̀ pé òun ṣẹ̀ṣe ni ṣùgbọ́n wípé èèyàn máa sọ pé ẹni yìí àjọṣepọ̀ kọ́ lájọ́ ní tàbí ọ̀rọ̀ kan lájọ́ sọ tí ẹ fi wá mú mi mọ́ èmi ò ní èyí ìmọ̀ lóhun kan èmi kan ìyẹn tó dáhùn ẹ̀kọ́ ìpè personally mi mọ̀ personally ṣùgbọ́n ìṣẹ̀ṣe làgbà ti ń jẹ́ tí bá ṣe tó ti sọ pé òun oníṣẹ̀ṣe àwo ò ní takò pé kí òun ṣẹ̀ṣe torí bí wọn táwọn jẹ́ pé láti ń gbé ẹ̀sìn ga oníṣẹ̀ṣe gbogbo wa ṣùgbọ́n pé ká mọ̀ pé ẹni yìí yẹ ó ní ẹ̀kọ́ tájọ ṣe àbí mo kò sí bí kan àbò pé mi ìjọ kan tájọ bá ń sọ̀rọ̀ bí kan àbò wá sí Nàìjíríà fún wa mọ̀ mo fi ẹ̀mí mi búra mo fi lódùmọ̀ rẹ̀ búra mo fi fátìmọ̀ ìgbàgbọ́ mi búra ìyìn rí ẹni yìí rí débi pé ń mọ̀ lóhun kan èmi kan òun kálukú tó ń tara pé ta Ọlọ́run lọ́tún ta Ọlọ́run lọ́sì láti sọ ohun tó wu oníkálukú ni nípasẹ̀ dé yìí complainant kejì ọ̀wá tí a mọ̀ sí dókítà Alfufu ọ̀wá defendant kìíní náà kò wá lé ẹjọ́ tí a mọ̀ sí ìṣẹ̀ṣe làgbà Ògùdìṣàtọ́lá òun ló wà complainant kìíní àti defendant kejì ló yọjú sílẹ̀ ẹjọ́ lónìí tí a mọ̀ sí barrister US imam àti Tani Olohun tí mo dúró àmì ìta ojú sílẹ̀ ẹjọ́ ni. fún ìdí eléyìí adájọ́ ti ilé ẹjọ́ máṣẹ́sì ń lọ ni ti sọ wípé ẹjọ́ tí wọ́n gbé síwájú òun yìí òun ò fẹ́ gbọ́ ẹjọ́ náà tàbí kóun sọ̀rọ̀ lórí ẹjọ́ náà nítorí ìdí kan tó hàn sí òun tó ṣe pàtàkì sí òun tẹni tí ẹnìyàn kò sì mọ̀ wípé òun ó gbé ẹjọ́ òun padà sí ọ̀dọ̀ àwọn tó gbé síwájú òun ò fẹ́ gbọ́ ẹjọ́ yìí tàbí tẹ̀síwájú lórí ẹjọ́ náà torí ìdí kan tó ṣe pàtàkì sí òun nípasẹ̀ dé yìí adájọ́ ti pinnu àti gbé ẹjọ́ náà padà sọ́dọ̀ àwọn tó gbẹ́jọ́ síwájú rẹ̀ fún ìtẹ̀síwájú lórí ẹjọ́ jẹ́ tí wọ́n ti wá mú lórí ẹjọ́ náà àbí tá ń sọ lórí ẹjọ́ náà àwọn ìjẹ́kẹ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáláyé àwọn ìjẹ́kẹ́ gbọ́ ẹ ṣé mo dúpẹ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.